ọmọdékùnrin kan tó jíra ẹ̀ gbé ti kó sọ́wọ́ ọlọ́pàá. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Delta ti tẹ ọkùnrin ọmọ ọdún mẹ́tàdínlógún kan tó parọ́ pé wọ́n jí òun gbé nítorí àti lè dọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn ẹbí ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìjíra ẹni gbé ṣe ń fojoojúmọ́ wáyé báyìí, ọmọkùnrin tí wọn kò dárúkọ ẹ̀ yìí ti gba owó ìtúsílẹ̀ ara ẹ̀ kọjá ìdajì, ó sì ti náà jẹ kọ́wọ́ tó tẹ̀ ẹ́. Lágbègbè Agbor nípínlẹ̀ Delta ni ọmọkùnrin yìí ti parọ́ pé wọ́n jí òun gbé. Mílíọ̀nù kan náírà sì ni àwọn ajínigbé náà ń béèrè fún pé káwọn òbí òun tètè wá kíákíá. Àsìkò tí wọ́n ń fojú àwọn afurasí hàn dé ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Abániwọ́ndà Olúfẹ́mi ṣàlàyé bọ́wọ́ ṣe tẹ afurasí ọ̀hún. Ó ní lógúnjọ́ oṣù kẹta ọdún yìí ni wọ́n wá sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́tàdínlógún kan tí wọ́n ní wọ́n jí gbé lágbègbè Òhùmẹ́rà kọ́tà Agbor Obi nípínlẹ̀ Delta ní àgọ́ ọlọ́pàá tẹ̀sán Agbor. Ohun tí wọ́n máa ń ká kalẹ̀ sórí fóònù ní afurasí fi ránṣẹ́ sí àǹtí ẹ̀ láti fi tó wọn létí pé wọ́n ti jí òun gbé. Mílíọ̀nù kan náírà sì ni owó ìtúsílẹ̀ tí wọ́n fẹ́ gbà o. Lójú ẹsẹ̀ ni ọ̀gá ọlọ́pàá Agbor ńbẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Kò pẹ́ púpọ̀ tí ọwọ́ fi tẹ àwọn afurasí mẹ́ta. Ìwádìí fi hàn pé ọmọkùnrin yìí lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ pé kí wọ́n jí òun gbé ni. Kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n yìí, wọ́n ti gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700,000 naira nínú mílíọ̀nù kan tí wọ́n béèrè fún, wọ́n sì ti náà jẹ. Ọ̀gá ọlọ́pàá yìí ní níwọ̀n ìgbà tí ọwọ́ ti tẹ ọmọkùnrin náà àtàwọn ọ̀rẹ́ ẹ̀, ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ náà ní pẹrẹwu. Ọ̀rọ̀ yóò sì di ti ìgbẹ́jọ́ láìpẹ́ rárá. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.